tó bá jáde ní ìdúnàdúrà ló tó ṣe bẹ̀rẹ̀. That means owó yẹn wọn ò tí ì lè máa gbà á. wọn tí ẹnìkankan ò tí ì gbà. àsìn pé wọn ò tún tí ì lè máa san. alẹ́ nìkankan ò tí ì lè san tí ì lè rẹni tó san àfi ẹni tó bá lo arípínlẹ̀ tó lè lo initiative tiẹ̀. lọ́dún tó kọjá federal government tọwọ́ bọ ìwé pẹ̀lú àwọn àjọ ẹgbẹ́ òṣìṣẹ́ tó jẹ́ umbrella fún gbogbo àwọn ẹgbẹ́ tó kù. wọ́n tọwọ́ bọ̀ wẹ̀ pé ok bí nǹkan ṣe lè àwọn á máa fún òṣìṣẹ́ kọ̀ọ̀kan ní 35,000 fóṣù mẹ́fà. èmi ò mọ ibi tán san dé ṣùgbọ́n lọ́yọ̀ state a bẹ̀rẹ̀ sí ní san ní October 2023 adẹ̀yìn san di bá a ṣe ń sọ̀rọ̀ ẹ̀ kì í ṣe pọ́rọ̀ oṣù mẹ́fà. ìtumọ̀ yẹn ni pé tá a bá kàn wò ó lérèfé láì tú délẹ̀ 30,000 plus 25 lọ́yọ̀ state ń san Ọ̀yọ́ state ò san 35 plus 25 that is 55. So lọ́yọ̀ state the minimum more or less the minimum wage in quotes Lagelu state is 55,000 naira but the resultant adjustment ṣe mọ̀ pé kò sí níbẹ̀ àti kò sí level 1 náà ní ìdíṣẹ́ ọba level 2 lọ́n ti ń bẹ̀rẹ̀ àti level 2 àti 17-25 yẹn ló kún across board tí tébù yẹn bá dé kì í ṣe iye tó máa jẹ́ nìyẹn mo rò pé ọ̀rọ̀ yẹn ìdí tó fi jẹ́ pé tébù yẹn wúlò. kàn kọ́ parí ẹ̀ náà. kàn dẹ̀ tètè ṣe nǹkan tí wọ́n bá ṣe ń jẹ. kọ́ mọ̀ bá fi ebi pa àwọn ará àwọn òṣìṣẹ́. ok ṣé ẹ lérò pé ìlú gbóná díẹ̀ lórí kò sówó kò sí oúnjẹ yìí bó lẹ ṣe ẹ̀yin tẹ́ ẹ ti la ipò òṣìṣẹ́ kọjá rí kí lẹ feel kí lẹ fẹ́ sọ ẹ bá wa sọ̀rọ̀ ló kọjọba. kò nídìí ká tún ṣe máa wí asán kò sẹ́ni tí ò rí pé ìlú ilé lọ́wọ́lọ́wọ́ fún everybody mi mọ àwọn mi ò but nílùú yìí kì í ṣe pé àwọn tá a lè sọ pé mẹ̀kúnnù nílùú àwọn ìlú tá à ń kọ́pì tá a sọ pé à ń ṣe capitalism wọ́n láwọn kan tó máa ń pè ní middle class ní ìsìn kò sí nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀ Nàìjíríà máa kúṣẹ́ ní gbogbo ìzáídà kò já kúṣẹ́ àbí kò dẹ̀ pẹ̀lú àwọn tán lówó rẹpẹtẹ. ní Nàìjíríà báyìí kò sí middle class ẹ̀ mọ́ wọ́n ti cancel wa. ìsídà kéèyàn. ìzáídà kò wà láàrin àwọn mẹ̀kúnnù àbí kò sí pẹ̀lú àwọn tán lówó gọbọi. àwọn alága kan ní wọ́n fẹ́ kó pàpà mọ́ra ni kan ní bó ṣe yẹ kó rí nu ṣùgbọ́n bó ṣe yẹ kó rí nu ò pọ̀ bí àwọn wọ́n fẹ́ kó wọn pàpà mọ́ra. agbanilámọ̀ràn lórí òṣìṣẹ́ lẹ́yìn òṣìṣẹ́ ń bẹ local government kódà alága gan yàtọ̀ fúnpọ́jọ́ lóṣèlú òṣìṣẹ́ lò náà. kíní ọ̀hún gbóná o wọn ò ní tàn yín o ó ń gbóná rírì kí lè fẹ́ sọ pa ẹ̀. àkọ́kọ́ náà pé alága ara òṣìṣẹ́ nìyẹn argon kò kí n ṣe affiliate NSC mi dẹ̀rọ pé affiliate TUC náà. àtẹ̀mbá ti ń ṣiṣẹ́ tó lọ́fíìsì. wípé kí ni ẹ làásìtà kí n mọ nǹkan tí mo fẹ́ dá sí kí ni kankan tó ṣẹlẹ̀ tó fi jẹ́ pé ó yẹ kó rí bẹ́ẹ̀ àbí kò yẹ kó rí bẹ́ẹ̀ kí ni nǹkan tẹ́ ẹ̀ rí fa sí. ẹ ṣe nǹkan tá à ń gbìyànjú àti sọ ni pé nígbà tí ilé ẹjọ́ tó ga jù tó ti ní ẹ máa la kíní báyìí o èyí tó bá jẹ́ ti àṣàrán ẹ̀dá fàṣàrán ètò jẹ́ ti àṣàrán ẹ̀dá fàṣàrán wọ́n wá ní àwọn yọra àwọn kóhùn gúrúùpù yẹn tí ì ṣe agon number 1 number 2 wípé association tàwọn àwọn dálẹ̀ ń tàwọn àwọn ó sì máa pa owó àwọn pọ̀ àwọn máa fi ṣiṣẹ́ ìlú lọ now kíní yẹn gbóná lọ́ra àwọn kan lára ló pé local government ti wá àwọn ò fẹ́ kí ọlọ́kọ́ wa pọ̀ títọ̀ àwọn ò fẹ́ kí ọlọ́kọ́ wa ti pọ̀ ṣùgbọ́n ẹ̀yìn inú ìjọba lẹ́wà kí ló ń ṣẹlẹ̀. nǹkan tẹ́ la sílẹ̀ ń sìn mẹ́ta ni so ìdá bẹ̀rẹ̀ lórí the last one àkọ́kọ́ ẹ ní pé ilé ẹjọ́ ó dá ẹjọ́ Supreme Court the apex court the final court tó ga jù àbẹ́yẹ̀ ọba tó lọ ọ̀dọ̀ Ọlọ́run ló kù ojú òde kan anybody láti lọ bá lọ àti ṣàdá tó yẹn. àwọn gbọ̀gbọ̀gbọ̀ wà tí ìka sọ tàdé wọ̀ fún ìṣọ́ fún sọ. Supreme Court ó dá ẹjọ́ ìkejì ni wípé àwọn alága kan sọ pé àwọn ò ṣe argon mọ́ ìkẹta ni pé wọ́n sọ pé owó táwọn ẹ̀dá pọ̀ ni ìkẹta yẹn ò lẹ́sẹ̀ ńlẹ̀ nbọ náà ti sọ bẹ́ẹ̀ insinuation ní ìkẹta yẹn pé àbí nǹkan tí wọ́n fẹ́ ṣe rè nǹkan tí alága honourable Síkírù Sàndá tó sọ síta kò sọ pé
àwọn ṣé wọ́n lágbára láti sọ pé àwọn kò síbẹ̀ ni ṣé wọ́n lágbára àwọn ni accountant general tó fẹ́ sanwó láti Àbújá èmi kàn rò pé àwọn èèyàn kàn decide láti máa tanra wa jẹ ká dẹ̀ máa hit up polity ni. Kí ni the real thing? The real thing ni pé ilé ẹjọ́ ti dájọ́ ta ni àṣẹ ilé ẹjọ́ yẹn ta ni ó mú ṣe gangan federal government ni federal government ló máa mú ṣe ilé ẹjọ́ dájọ́ ó ní pé kó máa san owó council kọ̀ọ̀kan sínú àsùnwọ̀n council yẹn gangan tààrà ó tẹ́ wa lọ́rùn o kò tẹ́ wa lọ́rùn o that is the position ibi nǹkan tó fi sọ lẹ́nu nìyẹn nǹkan tó ti dá yẹn ilé ẹjọ́ tó lágbára láti sọ pé ìwé tá à ń pè òun gan ló lágbára jù tí wọ́n fi ń ṣe ìjọba lórílẹ̀‐èdè constitution nǹkan tí wọ́n bá ló wà ń bẹ̀ òun ló wà ń bẹ̀ tẹ́yìn bá rí nǹkan bẹ́ẹ̀ pé nǹkan tó sọ ni pé kíní ìdúdú ni tí Supreme Court bá wò dáadáa tán ní nǹkan tẹ́ pé dúdú yìí funfun ni ó ti di funfun látijọ́ yẹn lọ. kásá bẹ́ẹ̀ ni. kí ló wá dé ti ẹ tẹ̀wájú. wọ́n ti dájọ́ òfin ti yàtọ̀ sí bó ṣe wà tẹ́lẹ̀ ta ló sanwó wá látọ̀hún tẹ́lẹ̀ ìjọba àpapọ̀ agency ìjọba àpapọ̀ ni so àwọn lókù kan ṣiṣẹ́ gẹ́gẹ́ bí òfin ṣe sọ any other person kò ní kankan ṣe ń bẹ̀ ó tẹ́ lọ́rùn o kò tẹ́ lọ́rùn o eléyìí tó wá lè ṣẹlẹ̀ sí àwọn ìjọba ìbílẹ̀ wa nípínlẹ̀ Ọ̀yọ́ ni pé tí wọn ò bá mú àkáǹtì lọ wípé àkáǹtì tá a fẹ́ kẹ́ ẹ máa san sí rè èmi ò mọ ìgbésẹ̀ tí àwọn yẹn wá lè gbé lọ but tí a bá wò by my stupid listen tí ẹ bá fẹ́ fún mi lówó tẹ̀lé ní kí n mú àkáǹtì mo fẹ́ gbowó sí wa tí n bá mú wa ní ìgbowó nìyẹn. ẹ̀yin lẹ́kọ̀ọ́. so èmi ò rí nǹkan tó mú this thing is very simple however so ìyẹn bẹ́ẹ̀ yẹn àwọn tó dẹ̀ ní àwọn òṣè agon mọ̀ tí wọ́n pull out. agon tẹ́lẹ̀ ní for my about 30 years in the local government system how long na fi ṣe agon because ibi tẹ́ ẹ bá ti dìbò you are not part of agon. Yes. And while I was the Nuge president for 7 years ní sáà kan kò sí ìbò ní local government so they were not members of agon then wọ́n dẹ̀ ń ṣe ìjọba wọn lọ so issue pé mo pull out yẹn is immaterial lójú tèmi kò túrú kankan kódà bẹ́ẹ̀ kò túrú kò ní kankan ṣe ń bẹ̀ agon has not gone to court in fact kò sí court téèyàn fẹ́ lọ láti challenge eléyìí tí gbé Supreme Court gbé kalẹ̀. kí ló dé tí a fi pull out. I don't know ṣùgbọ́n ẹ̀tọ́ wọn ni láti wọ́n bá sọ pé àwọn pull out kò ní meaning tó bá ṣe tẹ̀ ẹgbẹ́ mi bóyá yẹn fẹ́ duplicate nǹkan tí agon ṣe ni àbí nǹkan that is it. wọ́n la ṣe àkànnà náà fẹ́ form association. tó bá form ṣe bọ́ form agon náà ni the director general of agon is he a local government chairman he's not so èmi ò rò pé ó yẹ kákan máa dáná síbi tí náà sí ẹ jẹ́ ká wò ó bóyá àwọn tó ń pín revenue ìgbà tó ń bá fún accountant general of the federation ní instruction wípé mú eléyìí lọ sí Olúyọ̀lé mú eléyìí lọ sí Kòsọ̀fẹ̀ bóyá kò dẹ̀ ní í ṣe bẹ́ẹ̀ àwa wò ó àwọn amòfin túmọ̀ nǹkan tí ojú irú ẹnìyẹn lè rí however wípé ó tẹ́ mi lọ́rùn kò tẹ́ mi lọ́rùn yẹn yes everybody ló lè ní ìhà tó kọ sí irú èmi sì nǹkan tá a jà fún ni tí mo dẹ̀ fẹ́ kó ṣẹlẹ̀ so mo dẹ̀ dúpẹ́ pé Ọlọ́run jẹ́ kó ṣẹlẹ̀ bó tẹ̀ jẹ́ kó ń ṣe during my tenure ṣùgbọ́n challenges wà àwọn yẹn èmi rò pé challenges yẹn ni federal government gangan lẹ́yìn tán gba judgement tán báyìí